Aláròyé máa wí o. Èyí ni ohun tí ẹ̀yà Ìgbò lè ṣe tí wọ́n bá fẹ́ di ààrẹ Nàìjíríà. Alága gbogboògbò fẹ́gbẹ́ òṣèlú All Progressives Grand Alliance (APGA) Olóyè Sly Ezekwesili ti sọ wípé ìdí pàtàkì tí ẹgbẹ́ òṣèlú APGA ṣe ń ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu lásìkò yìí ni pé kó bá lè wọlé fún sáà kejì nítorí pé àwọn nígbàgbọ́ nínú rẹ̀. Ọjọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ni Olóyè Sly Ezekwesili sọ̀rọ̀ náà di mímọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa bí ẹ̀yà Ìgbò ṣe lè dépò àṣẹ orílẹ̀-èdè yìí. Ó ní àfi kí ẹ̀yà Haúsá tàbí Yorùbá tí Ìgbò lẹ́yìn nìkan ni wọ́n fi lè dépò. Ó ní ẹgbẹ́ òṣèlú APGA nílò ìbáṣepọ̀ gidi pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú míì lórílẹ̀-èdè yìí. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀yà Ìgbò kò lè dépò àṣẹ ọ̀hún àfi tí ẹ̀yà Haúsá tàbí ti Yorùbá bá tì í lẹ́yìn ni. Àfojúsùn gidi kan náà ni ẹgbẹ́ òṣèlú APGA ní pẹ̀lú APC báyìí. Kò sí ẹgbẹ́ òṣèlú kan tí wọn kò ní àfojúsùn tiwọn. Nígbà tí wọ́n máa dá a sílẹ̀, kálukú ni wọ́n mọ kókó ohun tí wọ́n fẹ́ ṣe bí wọ́n bá gbàjọba lọ́wọ́ àwọn alátakò wọn. Bẹ́ẹ̀ bá yẹ ìwé àpilẹ̀kọ ẹgbẹ́ òṣèlú tiwa, ẹ rí wípé àfojúsùn gidi kan náà là ní pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC. Kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ kankan nínú rẹ̀. Àfojúsùn gidi tá a ní ni wípé kí ìlọsíwájú gidi ó máa bá àwọn ará ìlú tá à ń ṣèjọba lé lórí ni. Bẹ́ẹ̀ bá sì fojú sùnùkùn wo ìpolongo ìrètí ọ̀tun, ìyẹn renewed hope ti ààrẹ Tinubu eléyìí tí wọ́n ṣe káàkiri, kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ kankan nínú ti ẹgbẹ́ òṣèlú méjèèjì rárá ni. Ìtẹ̀síwájú gidi fáwọn ará ìlú tó jẹ́ ẹgbẹ́ òṣèlú wa lógún náà ló jẹ́ ẹgbẹ́ òṣèlú ààrẹ Tinubu lógún. Ìdí rèé tá a fi ń ṣàtìlẹ́yìn gidi fún ààrẹ Tinubu pé kó padà sípò àṣẹ orílẹ̀-èdè yìí kó sì parí sáà kejì rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí òfin orílẹ̀-èdè yìí sọ. Bí Ìgbò bá fẹ́ wá dépò àṣẹ orílẹ̀-èdè yìí, àfi kí ẹ̀yà Haúsá tàbí Yorùbá tì wọ́n lẹ́yìn ni o. Ẹ̀yà Ìgbò nìkan kò lè débẹ̀ láé. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.